tó jẹ́ pé ibi tá a wà náà ni ọ̀rọ̀ nípa bóòlù Ànábì sallallahu alayhi wa alihi wa sallam báwo ló ṣe bá àwọn kèfèrí tí wọ́n yí ká ní Madina báwo ló ṣe bá wọn lò yálà àwọn kèfèrí ọ̀ṣẹ́bọ gbádágí ni o tàbí àwọn kèfèrí Baktabiya bí àwọn Yahud àtàwọn Nasara. A ti sọ̀rọ̀ nípa al-musalaha tó wáyé láàrin àwọn Quraysh àti àwọn mùsùlùmí Madina ní Hudaybiyah a ti sọ̀rọ̀ nípa ẹ̀. A dẹ̀ sọ̀rọ̀ nípa àwọn ahlu Khaybar asọ́fírí àwọn Yahudi Khaybar bí Ànábì sallallahu alayhi wa sallam ó ṣe ṣe musalaha ìyẹn ní peace treaty ó sì ṣe pẹ̀lú wọn náà àti àwọn oríṣiríṣi ọ̀rọ̀ tí ó ń bẹ lábẹ́ ẹ̀. Mo rò pé ká fò fẹ̀rẹ̀ síwájú kí a tún lọ kó tán ní fásitì tó wà níwájú díẹ̀. àfààní fásitì fi tartibi siyaqi hadihi sallallahu alayhi wa alihi wa sallam ma'al kuffari wal munafiqin من حين بعث إلى حين لقي الله عز وجل. àfààní ọ̀rọ̀ lórí bí Ànábì sallallahu alayhi wa sallam àbí ká sọ pé tartibu siyaqi hadihi ètò ọ̀rọ̀ ní sísẹ̀ntẹ̀lé lórí bí Ànábì sallallahu alayhi wa sallam ṣe bá wọn kèfèrí lò àwọn kèfèrí والمنافقين àtàwọn munafiki min hina bu'itha láti ìgbà tí wọ́n ti gbé dìde gẹ́gẹ́ bí ànábì Ọlọ́run ila hina laqiya Allaha azza wa jal títí fi pàdé Allah bí ma'ana títí fi kú láyé sallallahu alayhi wa sallam. àfààní awwala ma awha ilayhi rabbuhu tabaraka wa ta'ala أن يقرأ باسم ربه الذي خلق. àfààní ìtòlúwẹ̀dẹ́dà jalla subhanahu tó kọ́kọ́ sọ̀kalẹ̀ fún ànábì rẹ̀ tó kọ́kọ́ sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bí wáhàyí ọ̀nà ni pé kó máa kà ní orúkọ Ọlọ́run ọba rẹ̀ ẹni tó dá ẹni iqra bismi rabbika alladhi khalaqa khalaqal insana min alaqa iqra وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. àwọn àyà márùn tí ló dẹ́dà tó kọ́kọ́ sọ̀kalẹ̀ fún Ànábì wa Muhammad ní sallallahu alayhi wa sallam. àwọn àyà tí wọ́n establish fún Ànábì sallallahu alayhi wa sallam pé iṣẹ́ tó fẹ́ lọ ṣe yìí iṣẹ́ ìpèpè yìí iṣẹ́ ìpè àwọn gbogbo aráyé síbi ìjọsìn fún Allah nìkan èyí tá a fẹ́ gbé fún ọ yìí ìntò kọ́kọ́ ní bùkátà sí oníkíní o Iqra bismi rabbika alladhi khalaqa ìntò kọ́kọ́ ní bùkátà sí oníkíní al-ilmu oníkíní o al-ilmu. عليك أن تتعلم أولا قول ومنا فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك قول ومنا فالعلم قبل كل شيء العلم قبل كل شيء ما صاحب بك توفش الدعوة لابد أن تتعلم قبل أن تتمادى في هذه الدعوة وتوشي دعوة وقول قيمة أيضا ثلاثة الأصول الثلاثة أمر من بخاري ومعبي ولباب العلم قبل القول والعمل فبدأ بالعلم فتمايا فبدأ بالعلم قبل القول والعمل so ìmọ̀ ló mọ́ kọ́kọ́ ṣáájú
ìmọ̀ ló bá kọ́kọ́ ṣáájú. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìmọ̀ lólúwa rẹ̀ ní kọ́kọ́ wá. Ó ní ikra, kọ́kọ́ máa kà náà, máa kà, máa read, study, research, kọ́kọ́ máa kà náà kó tó máa ṣe any other thing. So ni Al-Imam Ibn Qayyim ni wọ́n tafà sí níbí. Wọ́n ní wa dhalika awwalu nubuwatihi, nítorí kọ́kọ́ ṣáájú níbi ìjẹ́ ànábì Ọlọ́run bá nìyẹn sallallahu alayhi wa sallam. Wọ́n ní fa amarahu an yaqra fi nafsihi, tó ló wá pa á láṣẹ kó máa kọ́kọ́ kẹ́kọ̀ọ́ fúnra lára rẹ̀ náà. tó gba al-insan yata'allamu li nafsihi awwala, wà kọ́kọ́ kọ́ ìmọ̀ fúnra rẹ̀ náà liyantafi'a bihi, kọ́mọ nìyẹn lè ṣàǹfààní pẹ̀lú ìmọ̀ yẹn. wọn a máa ń kọ́ ìmọ̀, a máa ń wá ìmọ̀ linaf'i nafs, láti ṣàǹfààní fẹ́mi ara wa awwalu shay, wa linaf'i al-ghayr, dẹ̀ láti ṣàǹfààní fáwọn èèyàn tó kù. ìyẹn kọ́kọ́ máa ń wá ìmọ̀ láti ṣàǹfààní fara rẹ̀ pé at least mi gan fúnra mi gan kó kọ́kọ́ yé mi, ẹnìkan ò ní máa da ọ̀rọ̀ rú mọ́ mi lójú. màá lè rí fúnra pé ìtọ́nà sọ̀rì, tánàbí sọ̀rì, táwọn afá sọ̀rì. lẹ́yìn ìgbà yẹn ìtò wa mọ̀ yẹn wà fún àwọn ṣàǹfààní fáwọn èèyàn tó kù. ìdí tá a fi máa ń kọ́ ìmọ̀ nìyẹn. Olúwa ní kánàbí sallallahu alayhi wa sallam kó kọ́kọ́ máa fi ìmọ̀ tó mọ̀ yẹn kó máa fi ṣàǹfààní fún ẹ̀. wọ́n ní walam ya'muruhu idhaka bitabligh, walam ya'muruhu idhaka bitabligh. ẹ̀rí kan mẹ́ o, nígbà yẹn Olúwa Ẹlẹ́dàá ò tí ì pa á láṣẹ at-tabligh, kò tí ì pa á láṣẹ kó jíṣẹ́ fẹ́ anybody. wọ́n ti jíṣẹ́ kọ́kọ́ máa ṣe kí ni, kọ́kọ́ máa wá mọ̀ náà. ẹ bá fẹ́ jẹ́ ẹni tí ó máa ṣe dáwà, wàá kọ́kọ́ wá ìmọ̀. ẹ rí àwọn tó ń pera wọn ní tẹ̀bílẹ́gì yóò yẹn rí pé wọ́n gbé gbági mẹ́ẹ̀, wọ́n gbé gbági seriously ni o, seriously. àwọn òwò gbọ́lá fún mọ̀ kankan. tó bá bẹ̀rẹ̀ sí tẹ̀lé wọn lónìí báyìí, ìjọ́ tó bẹ̀rẹ̀ sí tẹ̀lé wọn náà ló mọ̀ sí kí ni o, ló mọ̀ ṣe dáwà. kí wọ́n bá kọ́kọ́ bá wọn sọ̀rọ̀ tẹ̀sọ̀ lélẹ̀. wọn ló dìde yóò sọ̀rọ̀ sùẹ́sù ẹ̀kan báyìí yóò jókòó. orí àmọ̀ káyẹ́ wọn mọ̀ bá káàkiri. ojú kíkẹ́ tó rí káfá jáde láàrin àwọn tẹ̀bílẹ́gì yóò ẹ̀ láàgùn. kẹ́ tó rí káfá ẹ gbogbo àgbáláyé gbogbo mùsùlùmí ẹ lè rí. ó máa ń jìnnà gan-an. tẹ bá sì rí bóyá ó mọ̀ jára ẹ̀ gbà lábẹ́ pé ẹ̀ lè kó bá mi. so al-ilmu awwalan ìmọ̀ ní number 1. wọ́n ní wa arsalahu bi ya ayyuhal muddaththir. gbàtúlù ẹ̀dẹ́ wa sọ ya ayyuhal muddaththir tó sọ kalẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. torí ya ayyuhal muddaththir qum fa'anzir wa rabbaka fakabbir. gbàtúlù wa tó sọ àwọn àyà àti ìbẹ̀rẹ̀ muddaththir kalẹ̀ yẹ fasara mursalan, sara rasulan mursalan. jẹ́ ìrànlọ́bì díẹ̀ tá a rán níṣẹ́